Àìlóyìn lóhùn mi Àdìsá Dèmí ọ̀bọ̀rin. Ọpẹ́ ló tọ́ sí mi Músíbà mi ò bàbá Múríà. Àkọ́kọ́ ọpẹ́ mi lọ́wọ́ Ọlọ́run ọba. Ọlọ́run tó ṣọ́ mi látọmọdé títí tí mo fi dàgbà Músíbà mi bàbá Múríà. Látọdún kan sí èjì Àdìsá Dé Músíbà ká dúpẹ́ 50 ọdún aṣojú kò yí sí rárá. Ó dá mi sí nínú ọlá nínú owó nínú àlàáfíà ńlára ẹni tó délé yìí sílẹ̀ tó dá sílẹ̀ olùgbàyè tó ń já wá sí wọn kọ Yétúndé. Ó bàbá Rihanna títí ni wọ́n máa ṣàpọ̀lẹ́ yìí tùgbà tó dùn ló sọ̀rọ̀ àlùjọ. Tùgbà tó dùn ló sọ̀rọ̀ àlùjọ. Ọkọ Yétúndé wàhálà ṣẹríà gbogbo àpò ló ti fowó sí tán ó ṣọ́ká mi wá sí olóńgbò ọmọ aláàjì fàtà wàhálà ṣe ilé-iṣẹ́ Ray Entertainment wàhálà ṣe ilé-iṣẹ́ rí afọ́ òyìnbó ní màálùú odidi bó o bá ti fẹ́ ra màálùú tó pójú owó wà lọ rí wá sí aláṣẹ rí àwọn máa ń pè é máa ṣe pẹ̀lẹ́ o Wàsíù mi máa ṣe pẹ̀lẹ́ o. Máa ṣe pẹ̀lẹ́ o Wàsíù mi o máa ṣe pẹ̀lẹ́ o. Ọmọ kékeré tó bá lówó lọ́wọ́ wọ́n lè sọ gbọ́ngbẹ́ àga sí wọn bí ó ti ẹ̀ di ìyá ẹ̀jọ̀ pọ̀. Máa ṣe pẹ̀lẹ́ o ọmọ aráyé abúlé ìta tó dùn ní o ọmọ ara ẹ̀wọ̀n lẹ́jì ò bẹ́ẹ̀ lọ. Gbogbo ara ni mo fi kọ́ lọ́hùn Ọlọ́run sátìrà àmọ́nù ọba àlàyé mẹ́sì mo dúpẹ́ pé lọ́mọ èèyàn aláwọ̀ máa ń lẹ̀ aláwọ̀ là á ti fọ bá ẹnu ẹ bá onígbà pé lọ́mọ èèyàn ọba rántí lọ́lọ́run mi o gbẹ̀dẹ́ bá gbàgbé gbogbo nǹkan kò yẹ kó gbàgbé ọjọ́ bí onígbàgbé alomotors ọlọ́mìá gbogbo nǹkan kò yẹ kó gbàgbé ọjọ́ bí alónígbàgbé lọ́mọ èèyàn ọba ìrántí lọ́lọ́run mi gbẹ̀dẹ́ bá gbàgbé gbogbo nǹkan kò yẹ kó gbàgbé ọjọ́ bí láéláé ọmọ ṣe olùgbàyè ó ṣe àlówólé wà ló ọtọ ọgọláìdé títí ni wọn máa ṣàyẹsí ẹsẹ tí bá rí ẹ lóde alájí Túndé Ganja Banture títí ni wọn máa ṣàyẹsí ẹsẹ o tí bá rí ẹ lóde tí bá rọ ọmọ ọba tó bá lówó lọ́wọ́ wọ́n ṣe dànsáàkì kò ní tán lára ọmọ ọba láyé kó má kú sàǹsà dànsáàkì o ìrìn bá ti lọ pẹ́ méjì lápò etí eléré dúró ìyẹn náà fi jẹ́ gbajúmọ̀ lọ́dọ̀ mi o ọ̀dọ́mọdé aláàbò òwò ọkọ̀ Yétúndé Ray Entertainment mú bọ̀ wá ọ̀gá wa ó ṣe ń gbàjàmbá tirẹ̀ ọkọ̀ àṣà ọkọ̀ ya lóde àna adébárí àna tàmí náà tún mi mo bọ̀ ká mi
ọ̀gá wa wàhálì sars ọ̀gá mi mọ̀ ọ̀pọ̀ bóyá lè túndé túndé ọmọ ọlọ́pọ̀ ọ̀dà túndé túndé. bóyá náà kí lè pẹ́ tù láṣẹ ẹ̀ṣẹ̀ ó lè pẹ́ tù láṣẹ. jàǹjà bá túrè ilé pẹ́ tù láṣẹ ẹ̀ṣẹ̀ ó lè pẹ́ tù láṣẹ. ẹ̀ṣẹ̀ ó lè pẹ́ tù láṣẹ ọkọ̀ yà lóde kẹ́bí bẹ́ẹ̀. tàbí fẹjọ́ ọ̀tún lápàṣẹ tàbí rọjò. ariwo máa jẹ sí oko nípa ẹlẹ́kọ̀ọ́ ariwo máa jẹ sí oko ní. oya jẹ́ ká lọ bá janja 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 janja. owó ọkọ̀ títa sí sátú. mo ń bọ̀ alájí wa ìdí o janja o. ọmọ eléégún ni yóò ọlọ́pọ̀dà ọmọ eléégún ni yóò ọmọ eléégún ni yóò wá ọmọ eléégún ni yóò aṣáná ni ò lè fẹ́ ẹgbọ́jú kó ọmọ eléégún ni. pàtó ọmọ eléégún ni yóò akọ̀yálóde ọmọ eléégún ni yóò ọmọ eléégún ni yóò òwá ni ò lè fẹ́ wọn gbọ́jọ̀kọ́ lẹ́ni pé màrúwò oní màrúwò ọlọ́mọdà màrúwò tún yẹrí 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 jàǹjà bá tún màrúwò tún yàyà káwọ́ wa. Ìwọ mọ̀ ìwọ mọ̀ alágbá alágbá jàǹjà ọ̀gbẹ̀rì ó máa wò ká ọ̀yà ọ̀gbẹ̀rì ó máa wò wàhálà ọ̀gbẹ̀rì ó máa wò ìjọba alámà ó ná ẹjọ́ tó yọ ọlọ́run bàbá mọ́ríà mo fẹ́ yálé ọ̀gá mi. Bẹ́ẹ̀ni láwọn àgbà ìjọba wájú wá ìdí ẹ̀sọ́ wá ìdí rẹ̀ ẹ̀sì wá ìdí wọ́n kì í yẹ ọmọ tá a lajú sílẹ̀ ọmọ náà bẹ́ẹ̀ ni jọlọpàá lọ́mọ àti ná abúlé ṣọwọ́ kámi wá ìdí yóò ṣe. ọmọ alájà ọ̀ṣọ́mọ dúpẹ́ ìwọ́n jíṣẹ́ fún mi àkókò wọn wà ní jàjàjàjẹ lọ́jọ́ kó lámà jàjàjàjẹ lọ́jọ́ kó alájì rẹ̀ bá wọlé tán alábà wọlé tán ọlọ́mọ àjọ òwò ọkọ̀ wa bá. Bọ́lá ṣadé ọ̀ràn tó máa tó máa sọ kólé olè tó èèyàn mi ìjọba lọ́mọ o. Gbogbo pleasure ìjọba lọ́mọ wáyé SARS ẹ̀gbọ́n tó lábí owó SARS tó ṣe wáyé ni. Ọmọ alájí Sulemana ọmọ Ṣáfsì o. ọmọ alájí Sulemana oṣùwà ìdí o ìyọnu ọlọ́wọ́n bá kó máa bá ẹ o ìjọba lọ́mọ ayé lọ́rọ̀ ẹ̀ dá lọ́wọ́ dápariwo kiri tẹ́lẹ̀ ń bá ti bá ṣírí èèyàn kò ní sáfẹ́ni ìkọ̀kọ̀ láṣadé àwọn ọ̀lẹ́ ti mọ̀ ọ́ oṣù alájí wàhídì sáàsì o àwọn náà fún mi nílẹ̀ tí fi kọ́ lé sí ilé àwọn àparí láìpẹ́ lè bá nígbà tá a ná ilé balùwẹ̀ àwọn tẹ̀ fẹsẹ̀ ṣe ènìyàn ni ó ènìyàn ni ó Paso ènìyàn ló ń bẹ lẹ́yìn òru ìbá wá sí láti. Fọláṣẹ́ dáadáa lọ́mọ kò lábùkù kan bẹ́ẹ̀ni ló fi wù ní tẹ́wà wá ò lè sọ. Oṣù Fọláṣadé
Bẹ́ẹ̀ni Bàlígà náà wọ́n mi ṣe. Fọláṣadé ọlọ́ọ̀yà. Ọ̀yọ́ tàlájú wà ayídì wáìrì yóò ṣe. Bẹ́ẹ̀ni táwọn Bàlígà náà súnmọ́ mi. Yàmà àwọn ọmọ ṣòdì ló lẹ́pọ̀tẹ́ ẹ̀dọ́. Ọmọlú ọmọ tó jẹ́ Mùsùlùmí. Táwọn dáná náà. Ọgọ́sọ yóò ṣe. Ọ̀yá náà bá wà sí ṣọ́wá kéré ní nínú ayé. Ó ṣe mọ́ bílẹ̀sì àwọn takoko. Ṣọ́wá kéré ní nínú ayé. Mọ́ bílẹ̀sì gbogbo Ìbàdàn. Ìbàdàn nílé ní ọ̀lẹ́ o. Òkè ọmọ sọ́ra. Ẹyọ tèmi fọwọ́ lẹ́nu sàáyí ni. Àkọ́kọ́ ló ná àwọn ọmọ bílọ̀sì. Ó ṣe mọ̀ọ́dúnrún ìtúná o. Àlàyé mọ̀ọ́dúnrún ìyá wa. Síbáàmì mi sọ́tà tó ná o. Ó ṣe mọ́ bílọ̀sì bàbá dáadáa. More blessing, Baba Dada. More blessing, young lady, more blessing. Tell me that I want to more blessing. Oh yeah, I just want to see ìyá bọ́lú mọ́ bá rò dé lọ́dún lòdì bọ́ tẹ́mi yóò ṣe. Ọba bó sílé ẹ̀fù kalẹ̀ ẹjọ́ yóò lásìkò tó pọ̀ àwọn àlejò mi pọ̀ rẹpẹtẹ bébí sílá gbogbo yìí ni mo kí ẹjọ́ ìyáálé kó sílé mi wọ́n ò mọ̀ pé wọ́n kí ẹ. ọ̀rẹ́ tèmi yóò ṣe gan-an. ẹjọ́ ìyáálé kó sílé ẹjọ́ torí ọlọ́wọ́n ọba ẹ̀yin náà ẹ̀yin tiwa ojoojúmọ́ lẹ̀ ń gbọ́wọ́. ẹ jẹ́ káwọn tèmi tí mo pè sí bí ẹ̀yin tiwa ẹ ṣàmọ̀ aṣojú ọ̀gá ladies club àwọn aṣojú ọ̀gá ladies club ẹ ṣe mo dúpẹ́ ẹ̀mẹ́ sí mo sì gbà ó mọ́ríà mọ́ ìdúpẹ́ mọ́ríà àwọn ọmọ ọpẹ́ àwọn wà ń bí kó sílé wà ń bí ọ̀gá wà ń bí o aláwùlá ti fún ọba àwọn bébí sílá wà wà ń bí aṣojú ọ̀gá ladies ẹ̀ṣẹ̀ tódé ọlọ́wọ́ ọba Yétúndé mi dá Yétúndé mi dá Yétúndé ìyá ṣàbí ọkì mo kí ẹ dọ́mọ. olórí wa yẹ ṣe olórí wa jọ̀wọ́ ìjọba kó sílẹ̀ olórí wa yẹ olórí wa jọ̀wọ́ Yétúndé ó jẹ́ kó sílẹ̀ ìwọ̀n làwọn àbọ̀ ìtì jọ̀wọ́ má ṣe jojú ó ti mi ọ̀fẹ́ sí mi jábì ìbò lọ́wọ́ yàrá tí fò àbúrò sísun yẹ sífò. aṣọ ọmọ ọgbọ ẹjẹ ká ṣe ìlàyé kọ̀ọ̀kan Chicago náà omi wò ṣe àwọn ti ṣàṣà lẹ́rìí yẹn àwọn onímọ̀ àmọ́ òkè yẹn àwọn tayọ̀bọ̀ ayọ̀bọ̀ connection ló ná èèyàn tó ní màmá ó kàrin ṣe wọ́n rí aṣẹ lórí tó jẹ́ pé. ṣe lórí tó jẹ́ pé ohun mi ò tẹ́lẹ̀rẹ́ ohun mi ò tààrà o ibi tí bá náà sí o ọ̀nà ni òǹkó ọ̀nà ni oṣù Chicago lè náwó lọ ilẹ̀ Chicago ìyàwó orí kéré àwọn onímọ̀ máa ṣàmọ́ bá ọdún ọ̀ṣẹ́.
ilẹ̀ Chicago mo pa ìyẹn tó olórí ọ̀dọ́ ilẹ̀ Chicago wá wá ó èyí ni máa ma mo pa ìyẹn tó ó máa ṣó ní máa ma wọ àbámọ́rí àná lọ èyí ti Chicago jẹyàlé láti bù ọba àánú jẹyàlé láti bù ọba àánú ọba àánú onímọ̀mọ́ tún náà aláwọ̀ láti bù ẹgbọ́n mi ọkọ̀délé wọ́n ṣòkàrè ọba àánú. ó ṣe kọ́lá àti bù ẹ jẹ́ kí láti ẹ̀kọ́ náà ọ̀gá mi ìbá wọn sí ọ̀gá tèmi nìyẹn àwọn náà dúró tán wọ́n lẹ́mẹ̀sí máa ṣe bó ṣe wọn lábí pa àṣùwọ̀n ọba bàbá arákàtú. ó ṣe gbogbo ìfáàsì wa tẹ́ ẹ bá wa ara aṣọ tẹ́ ẹ torí tí wọ́n wá síbí gbogbo yìí ládùúgbò fún bí ò tiẹ̀ sásìkò torí pé kò sásìkò wọ́n rí àmọ́ wọ́n ní kálẹ̀ jogo. torí pé kò sásìkò ẹ ṣe. mo ti máa ń wọlé Adétọ́lá náà ó ṣe àmì náà ẹ màdúró rẹpẹtẹ Adétọ́lá ẹ bá ń kí àlè mọ́ lọ́dún dọ́tà náà mọ́ ọ̀nà mi lé o. mo ní tẹlifíṣàn ọmọ ọdẹ gbọ́dọ̀ ṣó. dọ́tà lẹ́nà ṣáàmùsì mọ̀lẹ́ ṣáàmùsì yọ ọmọ àrùn olóòmù kẹ́ o ọmọ àrùn olóòyà wa ilẹ̀ ṣáàmùsì ọmọ olùkọ́dé ẹ̀gbọ́n yẹn tún dé bébí yọ ilẹ̀ omi ṣáàmùsì lẹ́nà. àwọn takọ́kún àkọ́kọ́ èèyàn ta gbogbo akíyàn akọ́kún tó ń jẹ́ kí mú mọ́ kárẹ̀ mọ́ wọn ọmọ olùkọ́dọ̀ bàbá mọ́ríà lórí ká kú lórí ẹ̀ ó ní ká gbàgbé o ó jura wọn lọ ọmọ ẹ̀mẹ́ símúsíbà òyò dúró dédé ọmọ olùkọ́dọ̀ akíyàn ó dúró dédé Ṣàmsì àlàyé tèmi ni bọ́ndù ló máa ń gbé wá ọmọ olùgbòde o gbogbo tẹlẹ ọmọ olùgbòde Ṣàmùsì dìrì wọ́n ní arákọ̀ gáàsà àròkọ̀ jábì. wà á náà lùgbàyè tó jẹ́ wá sí arákọ̀ gáàsà àròkọ̀ jábì. ọ̀rẹ́sì mi jábì o dọ̀tún dọ̀tún bá ọ̀hádẹ́ ṣe o.